Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè, orílẹ̀ àwọn èdè ni. Kí ni mo wí? Àṣẹ Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè, orílẹ̀ àwọn èdè. Bóyá ọ̀rọ̀ tí mò ń sọ kò yé yín, wípé orílẹ̀-èdè ni orílẹ̀-èdè kan tí wọ́n ní èdè kan, ẹ̀yà kan. Àmọ́ báyìí ojú ti rà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ègùn, àṣírí ti tú, àwọn àgbààgbà ti dìde, àgbààgbà Yorùbá, Ìgbò, Haúsá, Fúlàní, wọ́n ti ní Nàìjíríà, àwọn náà ti gbà wípé kì í ṣe orílẹ̀-èdè ṣùgbọ́n orílẹ̀ àwọn èdè ní Nàìjíríà. Ẹ wá wo fídíò wọn, ó ń bẹ ńlẹ̀ fún yín ẹ̀yin ọmọ Yorùbá. Kábíyèsí Ọlọ́run, kábíyèsí ọba aláwùrà. Mo sì ń ṣe gbòsà, mo sì kí bàbá mi Professor Banji Akíntóyè. Bàbá ọba òkè kó jẹ́ kẹ́ ẹ pẹ́ bí pẹ́pẹ́ ti pẹ́, ẹ ní kú, ẹ sì ní gbó wọ̀njìwọ̀njì bí aṣọ mọ̀ntín. Bàbá yìí ti sọ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí wòlíì, ṣùgbọ́n a mọ̀ pé wòlíì ni wọ́n. Orílẹ̀-èdè Yorùbá máa dúró. Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè ṣùgbọ́n orílẹ̀ àwọn èdè. Ẹ wá gbọ́ bí wọ́n ṣe sọ, fídíò ẹ̀ ń bẹ ńbẹ̀, ẹ farabalẹ̀. Jàjàjàjà o, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sì ń sọ wípé Donald Trump lòun ń bọ̀. Àwọn kìrìsìtẹ́nì kọ̀ wọn sọ̀rọ̀, pàápàá àwọn àgbààgbà nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì tí wọ́n rí i pé àwọn kan ń ṣèjọba lórí jihadi tí wọ́n ń pa àwọn èèyàn. Àmọ́ báyìí gbogbo àwọn pàìtọ̀, àwọn general overseer, àwọn general superintendent, àwọn general nínú kìrìsìtẹ́nì ti dìde o. EA Adébóyè, WF Kímóyè, Bíṣọ̀bù Adébóyè, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn tí mo lè rántí, EA Olúkọ̀yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wò ó, wọ́n ti dìde o. Kí ni wọ́n sọ gan? Wọ́n ní àgbájọ ọwọ́ la fi sọ̀yà, àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí. Ẹ gbọ́ mi, ẹ dákun, ẹ bá mi pín ètò yẹn, jọ̀ọ́ mo bẹ̀ yín. Ẹ bá mi pín, ẹ bá mi táàgì àwọn èèyàn. Ẹ jẹ́ wọ Facebook tọ̀dọ̀ yín, ẹ jẹ́ wọ TikTok yín, ẹ jẹ́ káwọn èèyàn ó kọ́mẹ̀ntì, kí wọ́n ó like. Torí pé àṣírí ilẹ̀ ń bọ̀ wá wòye tó sì ń fún ọmọ Yorùbá ní ìwúrí pé orílẹ̀-èdè wa máa dúró láìpẹ́. Torí irú ìṣẹ̀lẹ̀ eléyìí kò tí ì ṣẹlẹ̀ rí, sì tí ì gbọ́ níbì kankan. Lórí ṣánẹ́ẹ̀lì yìí lẹ ti máa gbọ́ fúngbà àkọ́kọ́. Ìdí rèé tí mo fi bẹ̀ yín pé ẹ dákun, ẹ bá ń share rẹ̀. Ẹ gbọ́, wọ́n ti là ń bẹ́ẹ̀ wípé Nigeria is never been a nation. It's a group of nations. Orílẹ̀ àwọn èdè. Èdè mélòó ló wá wà? Ẹ dákun, ẹ wò, máa tó gbé yín débi àwọn fídíò tẹ́ wò tí ó sọ fún yín bí wọ́n ṣe nànàyànnà náà orílẹ̀ àwọn èdè kọ̀ọ̀kan, bí wọ́n ṣe wà, bí wọ́n ṣe dúró, bí wọ́n ṣe dé, bí wọ́n ṣe ń tẹ̀síwájú. Ta ni wọ́n kọ sí? Donald Trump. Àjọ àgbáyé ni pé Nàìjíríà ò ṣe orílẹ̀-èdè, orílẹ̀ àwọn èdè ni. Yorùbá Union asked US government to interrogate Sheikh Gumi over activities hideout of bandits. Ni wọ́n ní tó kẹ́ ẹ tó lọ wo fídíò òun, mò ń jẹ́ kó yé yín yìí, mò ń padà bọ̀ wá gbé ìròyìn eléyìí wá, àmọ́ ẹ kọ́kọ́ wo fídíò yìí, àwọn ẹjẹ́ ń kọ́kọ́ sọ fún yín ní preambles. Ni wọ́n ní àwọn àgbààgbà dìde, wọ́n kọ lẹ́tà sí àjọ àgbáyé wípé tó ẹ bá wa wádìí, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè ẹyọ kan, orílẹ̀ àwọn èdè ni. Fún ìdí èyí, àwọn ọ̀rọ̀ yìí ẹ bá wa ṣèwádìí Sheikh Gumi. Èmi ni wọn ọba tiẹ̀ fi ustaasi kí ló ń jẹ́ ustaasi, kí ló kókó Adépọ̀jù Jamiu wọn ọba fi sí àbí báwo ni.
lóòótọ́ òun ò pé terrorist ṣùgbọ́n ká máa ṣe nǹkan tó lè dá orílẹ̀-èdè rú tó lè dájà ẹ̀sìn ó ń bẹ lọ́wọ́ ẹ̀. Èmi ìbá ní kí wọ́n pè pétò kí wọ́n ṣèwádìí Muríkì Akíntọ́lá kí wọ́n bá wa wádìí wọn kí ni wọ́n ń rí gbà àwọn ọ̀bá wọn pínwó àsìbá wọn. Ẹ wo ẹ má jẹ́ gbà yín lásìkò ẹ̀yin ọmọ Yorùbá ẹ wá wo fídíò yìí mò ń padà bọ̀ bí n bá padà dé ẹ̀rí ìwé tí wọ́n kọ ohun rèé ẹ̀ ń ṣó níbẹ̀. But Donald Trump, if you are the one God will use to answer our prayer, come quick and come swift and come strong. Since our church, our general overseers and church leaders are muted, so God has to send a help. I believe Donald Trump is God sent. Whatever you like to say. Many of us don't even know anything. You know, I have been into politics. You know, I was a deputy speaker of a state. You know, I have been into... my understanding is different from all other pastors' understanding. What I saw in politics, you can't see it from the pulpit. God gave me the understanding of how Nigerian nation works. Nigeria is one country, but different nation. Anybody that says Nigeria is a nation missed it. Nigeria is not a nation. It's a country, all right. We can live together, but on an agreeable term. Oh, don't let me go there. The most pitiable tribe is the Igbo nation. Igbo nation is to be mostly pitied. I am not a fan of Nnamdi Kanu, but he has reason to become the leader of his people. Let Biafra be. Let them live their life. Let Yoruba live their life. Let Hausa live their life. Let Fulani live their life. Let's come on the top and just have a union. But to subject all other tribes under one tribe, no. Somebody say no. No. Say Donald Trump, come. Say, save us. We are almost being driven to extinction. Christians are an endangered species in Nigeria. The plan is on. They are everywhere. All this kidnapping, all this bandit, you think their powers are behind it. I don't know how the president will do it. I know he's a very courageous man. I know our president Bola Tinubu is a very courageous man. He's an experienced politician. But I don't know how he will confront this. Because the power behind this genocide, the power behind this banditry, the power behind Boko Haram, the power behind kidnapping, the power, those of us in Lagos and South, we don't know what's going on. Not where it's a totally different country. It's an Islamic republic. There is no, in all the 12 key Sharia states in the north, there is no church that can be given CFO to build. It's a haram. You can't. Is that one country? No, go and find out. Go and carry out all research. You can never. Church to them is an anathema. Anyway, I'm not going that direction. The Lord will give him grace. What we don't want is war. And Donald Trump is not saying he's coming to wage war against Nigeria. He didn't say that. He didn't say he wants to come and take Tinubu out. He didn't say that. He said the killers of Christians that all the previous governments have not been able to do is coming to take them out. The worst government we have ever had in this country was the last one under President Muhammad Buhari. That 8 years took us down. It was the years of taking us down. He opened the northeast, northwest for their kit and kin to come in. Buhari's main agenda was to turn Nigeria into a Fulani state. Only God delivered us from him. God that delivered us from him will still deliver us from this. There will be no war in Nigeria. But all the killers of Christians will go. All those who want to drive church to extinction will go. You know, they are continuing the Usman Dan Fodio jihad. Usman Dan Fodio said they are going to come from the north and deep Quran in the Atlantic Ocean. They are still on it. You saw how they captured Kwara. How many of you know the history of Kwara State? You don't know anything. You know Kwara is an emirate. And you saw the evil happening in Kwara already now. You see the atrocity, the killings. How many people from Kwaras are here? Kwaras. You see the killings going on in your state. You see the killing every day. And after Ilorin, what do you have? Ogbomoso. After Ogbomoso, Ibadan. After Ibadan, Lagos. They are coming. They are coming. But the Lord is stopping them. Donald Trump, come fast. So those of you that have a wrong mindset, I am having your mindset. That Mordecai said to Esther, if you fail to rise up to save the Jews, help will come from another place. Help is coming from another place. I don't care what you say about Donald Trump. I don't like him, but this one is doing. I like it. Ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire
ẹ sì kú déédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí. ṣé bẹ́ẹ̀ gbọ́ àlàyé tí wòlíì yìí sọ àbí pásítọ̀ ní kí wọ́n sọ? èmi a máa sọ̀rọ̀ kan gẹ́gẹ́ bí òwe àwọn bàbá mi tí wọ́n ní akúwárápá ló lè ṣèrànyìn ohun tí èèyàn àrà tí wọ́n ń dá lájùlé ọ̀run. èèyàn tí ò kú wárápá kò lè ṣèrànyìn, bẹ́ẹ̀ ni kò lọ́rọ̀ tó fẹ́ sọ. bẹ́ẹ̀ ni wọ́n sì lákú wárápá, òun ni gbákejì olódùmarè. tó bá rí bẹ́ẹ̀, inú ọ̀rọ̀ tí bàbá yìí sọ, he was once a deputy speaker of an house of assembly. kí bàbá ó tó gba ìpè, kó tó di oní tó ń jíṣẹ́ ìránṣẹ́, ẹ wá sọ fún mi, àṣírí wo lẹ fẹ́ tú nípa ọ̀rọ̀ olóṣèlú tí ò sí lọ́wọ́ tìrú wọn? ọ̀rọ̀ wo lẹ fẹ́ sọ nípa bá a ṣe ṣèlú tí wọn ò mọ̀? ọgbọ́n wo lẹ fẹ́ sọ pé yìí gbọ́n ẹ mọ̀ ọ́ dá táwọn tí òye tó yẹ òye àwọn ju àwa lọ nínú òṣèlú? ṣé báwa là máa sọ pé nígbà wọn bá dé wọn bá wá sọ pé ká dìbò fún wọn, á dìbò fún wọn, ìwọ̀n gbẹ́kànga dẹ̀rọ, ìwọ̀n fún wa lómi, ìwọ̀n fún wa níná. ọgbọ́n rèé wọ́n máa dá, ó ń bẹ nínú wọn. bí wọ́n bá ti gorí àlééfà tán, nọ́mbà tó fi ń pè wọ́n yẹn ò ní lọ mọ́. bó bá tẹ̀ lọ ọ̀dọ̀ pa míì tí ò kó ládùúgbò ní ọ wà, ìyá ní ọ̀gá máa bá yín sọ̀rọ̀, ó tún dìgbà tákùkọ míì bá tó kọ. bàbá yìí tún pẹpẹ pé orílẹ̀-èdè nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè kan ṣo. ṣé irọ́ ni wọ́n pa? wàláì ọkọjá díẹ̀. èdè tí mo gbọ́ pé wà lórílẹ̀-èdè nàìjíríà, mo gbọ́ pé kì í ṣe mọ́ 100, wọ́n ló jù bẹ́ẹ̀ lọ. bọ́bá wá jù bẹ́ẹ̀ lọ, àwọn owó gangan ní èdè tó dominate, ìyẹn tó ṣíwájú, tó jẹ́ ọ̀gá orílẹ̀-èdè yorùbá, biafra àti ká sọ pé àríwá ti ṣe àwọn fúlàní, àwọn haúsá wá. ibo ni fúlàní wà? gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wòlíì mi kan, ó ní ọmọ 3 la gbé lọ ní hospital nígbà tí èèyàn bímọ, tá a sọ pé ẹ kú ewu ọmọ o, kí ni wọ́n bí? wọ́n ní triplet ti ṣe abẹ́ta. lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn, a kó abẹ́ta, a gbé wá sílé. ìgbà tá a fi máa délé, ọmọ di 4. ẹ dákun, ṣé ibi ọmọ la fi ṣìkẹrin ni àbí àdánwò? òun ló dífá fún fúlàní tó ń bẹ lórílẹ̀-èdè nàìjíríà. ọ̀rọ̀ mi ò yé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ dákun tó bá ń yé yín, ẹ máa bá mi kọ orílẹ̀-èdè yorùbá ní kíákíá. a fẹ́ fúlàní nílẹ̀ yorùbá, ẹ dákun ẹ pín in ni. ẹ torí nǹkan tí bàbá yìí sọ, ohun tó mú kí àwọn àgbààgbà kìrìsìtẹ́nì ó dìde yìí, àwọn àgbààgbà mùsùlùmí kan náà sì ti dìde ṣáájú, tí wọ́n ti sọ bákan náà wípé nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè kan. àwọn ń bá kìrìsìtẹ́nì ṣe lóòótọ́, àmọ́ àwọn kan wà tí wọ́n jẹ́ aṣekúpani, tí wọ́n ń jà fún mọ̀ṣẹ̀dàmàdà fódíò nítorí pé ó fẹ́ gba gbogbo orílẹ̀-èdè nàìjíríà, ó sọ ọ́ dilẹ̀ mùsùlùmí. àwa sì ń sọ fún wọn pé tẹ́ ẹ bá fẹ́ gbalẹ̀, ẹ jẹ́ gba Saudi lọ, torí after all muhammadu tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ yìí, wọn bí láfíríkà. ẹni tẹ́ ń jà fún yìí kì í ṣe ọmọ nàìjíríà. èèyàn kì í sáà nílé bàbá kó má nílé ìyá, àti ilé bàbá ẹ̀ àti ilé ìyá ẹ̀ àràbó ni wọ́n. ẹ ṣe lọ bóyá bàbá wọn ṣe wíìlì lẹ̀, kẹ́ ẹ la kọ wíìlì, kẹ́ ẹ la wo wíìlì wọn, kẹ́ ẹ jogún ilẹ̀ wọn. àmọ́ wọ́n ní ò rí bẹ́ẹ̀, wípé Madam Fodio ti sọ pé káwọn ó jà, wọn ó gbalẹ̀. bàbá màmá tó ń gbọ́ mi, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá, mo ní kẹ́ ẹ máa kọ síbẹ̀ pé orílẹ̀-èdè yorùbá ní kíákíá. kí Bọ́lá Ahmed Tinubu, bàbá yìí sọ̀rọ̀ kan, ó ní tí Bọ́lá Ahmed bá kọ̀ tí ó bá yà sọ̀rọ̀ yìí,
kọ́nẹ́tì ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nínú ìwé bíbélì mímọ́ nípa arábìnrin kan tó ń pè ní Ẹ́sítérì nígbà tí ìpèníjà yìí dé, àwọn ẹgbẹ́ ẹ lọ bá a pé tó Ẹ́sítérì, ta ló mọ̀dí tọ́ba òkè fi gbé ọ délẹ̀ yìí, tó o bá kọ̀ tó o bá dìde fún ìrànlọ́wọ́ àwa èèyàn tá à ń jìyà níta. Òun ló dífá fún ìfarahàn Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti gbogbo àwọn bàbá wa, àwọn màmá wa. Mo máa ń sọ fún yín, àwọn kan wà tí wọn kì í sọ̀rọ̀, kódà kó dárúkọ wọn, wọn á bá ìjà bí ìgbà pípé tomorrow no day. Ṣùgbọ́n dídúró wọn, wọ́n dúró digbí bí ìgbà tókè bá dúró lẹ́yìn ọ̀run ni. Bẹ́ẹ̀ ni lórí òmìnira orílẹ̀-èdè Yorùbá tí wọ́n ń pariwo pé ẹ gbọ́ o, níbi tá a bá a dé yìí, a kì í kó sínú odò ká tún sọ pé òtútù mú òyàn. Èèyàn kì í sì wà lábẹ́ AC kó sọ pé ooru mú wọn, àyàfi tó bá ti ní internal problem, òun ló kù. Wọn wá dúró bẹ́ẹ̀, wọ́n tapà, wọ́n tapò, wọ́n kọjá lọ. Níbo ni wọ́n kọjá lọ? Mò ń bọ̀, mi ò tí ì dé. Mò ń bọ̀, mo ti dé báyìí. Ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ. Àwọn ìgbìmọ̀, the Yoruba Union asked US government to interrogate Sheikh Gumi over activities hideout of bandits. The union said Sheikh Gumi must have had to be accountable for repeatedly defending armed bandit group simply because they share ethnic religious. Mo sọ fún yín wípé bá a bá ti débi àtiṣu fùrọ̀ máa là. Ṣé ẹ ti rí pé àti débi àtiṣu báyìí? Ṣé fùrọ̀ ò sì máa là? Àwọn àgbààgbà Yorùbá tẹ̀yìn ti rò, tèmi ti rò pé wọn ò lè sọ̀rọ̀ tẹ́lẹ̀. Ẹ gbọ́ nǹkan tó tù. Wọ́n ti pín ìwé àpilẹ̀kọ leléyìí, ó kọjá bẹ́ẹ̀ sí gbogbo àjọ àgbáyé wípé níbi tá a bá a dé yìí, àwa ò gbà mọ́. Ẹ gbọ́ kí ni wọ́n wá kọ síbẹ̀ nítorí àjọba àkókò. The Yoruba Social Cultural Organization, ìgbìmọ̀ májẹ̀kóbàjẹ́ ilẹ̀ Yorùbá, has called on the President of the United States to compel Kaduna-based cleric Sheikh Ahmed Gumi to lead security forces to the hideout of Ahmed Fulani militants who have been years unleashed terrorists across Nigeria. The union said Gumi repeated public defense on terrorists and self-proclaimed role as a mediator power. He has intimate knowledge of where the armed groups are operating. Ṣé gbọ́? Lárí kan mú Gumi dáadáa. Sheikh Gumi, ẹ̀yin tẹ́ ẹ̀yin èèyàn jágajàga yìí, tẹ́ ń fi ẹ̀sìn parọ́, tẹ́ ń fi ẹ̀sìn jẹ àwọn èèyàn níyà, àwọn ọ̀dẹ̀ èèyàn náà, àwọn òpònú ayérádà, wọ́n ó tún máa sọ̀rọ̀, àwọn náà ó tún máa tẹ̀lé yín àfi bí ìgbà tí wọn ò gbọ́ròyìn, tí wọn ò mọ bí ṣe ń lọ, wọ́n á máa wá ṣe bí wèrè. Ẹgbẹ́ òun wọ́n ní in a statement announced on Sunday by the union conveners, Olusola Badero, through his home director, Princess Balogun, the group described Nigeria as a near-banana republic, where government officials in the northern region rename posts for photograph with terrorists in base daylight while negotiating with people who have killed, kidnapped, raped, and made innocent citizens. The union said Sheikh Gumi must have been held responsible, accountable for repeatedly defending the armed bandit group simply because they share the ethnic pride. According to the statement, Gumi continued justification of terrorist actions
as embedded criminal network that have defeated rural communities across the country. Mo mọ̀ pé gbogbo wa la gbọ́, tẹ́ ẹ̀ bá tí ì rí kà ẹ lọ kà á nínú ìwé ìròyìn tó jáde lónìí. Ta ló fẹ́ sọ fún mi pé wọn mọ̀ nípa Gúnmi? Bẹ́ẹ̀ bá gbọ́ mọ̀ òun lẹ̀ ń gbọ́ yìí tó dúró digbí pẹ̀lú àwọn Fúlàní ajínigbé ajínipa, àwọn bandit, àwọn terrorist, àwọn Boko Haram, wípé kí àwọn èèyàn kọ pé òun ní máa ń sọ ibi tí wọ́n wà, bí wọ́n bá ti gbé èèyàn yín tẹ́ bá ti rí a sọ pé ẹ má wọ́rì, iye báyìí ni wọ́n máa gbà, bẹ́yìn bá ti lè fún Gúnmi lówó yóò lọ mú èèyàn yín wá. Ó sì rìn ní òòyàn ní Nàìjíríà. Olóyè Sunday Adéyẹmọ kò pààyàn, kò yìnbọn fún èèyàn, kò jí èèyàn gbé, kò advocate fún èèyàn bí, kò intercede fún ọmọ Yorùbá tó jẹ́ karambani. Síbẹ̀ ìjọba Nàìjíríà lé síta. Síbẹ̀ ìjọba Nàìjíríà sọ pé àwọn ò fẹ́ gbọ́ nǹkan tó ń sọ, ni wọ́n gbógun ní ẹnu ẹ̀ níyà ẹ̀ kú sí, ẹnu ẹ̀ ló pàdánù ọ̀rẹ́ àti ẹ̀gbọ́n ẹ̀. Òfò mẹ́ta ṣẹyọ ẹnìkan ṣó, wọ́n gba gbogbo ogún ní ẹ̀, ó pàdánù ìyá, ó pàdánù ọ̀rẹ́ àti ẹbí. Gúnmi sì ń rìn lórí ilẹ̀, ó yàn fàǹdà. Àmọ́ níbi tá a bá a dé yìí, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá yìí ti yarí pátápátá. Ìwọ́n ti fárígá, ìwọ́n ti tutọ́ sókè pàà, wọ́n fojú gbà á kó tó balẹ̀. Ìyẹn ni pé wọ́n ní kí ìjọba United States of America, UN, kó lọ kó sì ní pé òun mú Sheikh Gúnmi mọbi tí wọ́n ń fara pamọ́ sí. Òótọ́ ni ó ṣe gàtè kò ṣe gàtè, yóò fẹsẹ̀ méjèèjì ṣe gàtègàtè allegedly. Tí n bá sọ pé mo mọ̀ọ̀yàn, mo dúró tì í, mò ń bá a sọ̀rọ̀ wípé tí wẹ́ẹ́ dákun ẹ dáríjì, ṣẹ́ni tí mi mọ́lé ẹ̀ tí mi ò mọ̀nú ẹ̀ mo lè dúró fún. Ìbéèrè tí mo fẹ́ kí gbogbo èèyàn dáhùn rèé, bẹ́yìn ọmọ Yorùbá ṣe ń wọlé tẹ́ ń bá mi pín ètò yìí, tẹ́ ń bá mi jù ú tó sì ń wọ̀ gbòòrò ayé lọ. Wípé tó ọ̀nà tí àwọn àgbààgbà gbà yọ sí Bọ́lá Ahmed Tinubu leléyìí, ó lágbára, ó lẹ́tìkẹ̀ pẹ̀lú ìwé àpilẹ̀kọ tí wọ́n kọ sí pé tó ọ̀gbẹ́ni aṣíwájú àwa la yàn án síbẹ̀. Ẹ gbọ́ nǹkan tí wọ́n tún sọ nínú ọ̀rọ̀ wọn. Ìgbìmọ̀ Májẹ̀kóbàjẹ́ ilẹ̀ Yorùbá condemn the escalating insecurity in southern and northern Nigeria, saying terrorists have turned vast region into killing field with a little resistance from government authorities. Ṣọ̀tán. It's true. Little ni government fi ilẹ̀ fún wa. Bẹ́ẹ̀ ni ilẹ̀ àlàáfíà ó dilẹ̀ ogun. Iná ni wọ́n sọ yìí pé ilẹ̀ àlàáfíà Nàìjíríà ó ti dilẹ̀ ogun. Nígbà tí ìjọba àpapọ̀ tó jẹ́ pé kékeré ni wọ́n ṣe, wọ́n ní kí Trump máa bọ̀, ẹni tó lè ràn wọ́n lọ́wọ́, àwọn sì ń sọ pé we are not threatening. We are not scared. We are not afraid. We can't be fearing of Donald Trump. It's true. Ẹ lè má bẹ̀rù Donald Trump. Trump náà ò ní ẹ bẹ̀rù òun. Torí pé kò wá gbàjọba lọ́wọ́ Bọ́lá Tinubu. Bẹ́ẹ̀ kò wá gbàjọba gómìnà. Ẹ gbọ́. Many are murdered even after ransom paid. The same Fulani militants have destroyed the families, taken over ancestral homes, and raped women, burnt villages, invaded churches and mosques, and kidnapped the worshippers. The group dismissed Gúnmi's argument that terrorists are reacting to the lack of social amenities. There's no state in Nigeria without community lacking water, roads, electricity, but no other ethnic group
have turned mass murders, kidnappings, and load. Ṣé ti gbọ́? Ṣé ti gbọ́? Aṣiwèrè first class group Gúnmi tó ní ohun tí àwọn èèyàn yìí ń jà fún kò ju yí pé wọn ò ní social amenities lọ. Ṣé gbòòrò ni wọ́n ń gbé? Dáhùn béèrè lọ́wọ́ òpònú ayíràdà téèyàn bá mọ̀wé tó bá tẹ̀ jẹ́ Kùránì náà nìkan ló mọ̀ tí ó ní kó má lọ́pọlọ. Nílẹ̀ Nàìjíríà lónìí àìmọye agbègbè ìlú tí wọ́n ń pariwo pé àwọn ò rí ná, wọn ò lómi, wọn ò ní ọ̀nà tó dáa. Ǹjẹ́ wọ́n torí ẹ̀ bọ́ síta kí wọ́n máa gbé ara wọn, kí wọ́n máa para wọn, kí wọ́n máa jíra wọn gbé, kí wọ́n máa béèrè ransom, tí wọ́n bá san ransom tán kí wọ́n pa wọ́n? Ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń pa nígboro lónìí, wọ́n á tún gorí wọn, wọ́n á gẹ́sẹ̀ wọn, kódà wọ́n á gé nǹkan ọmọkùnrin wọn, wọ́n á máa fi hàn lórí social media. Ìjọba Nàìjíríà ìdí tí wọ́n fi sọ pé kékeré lẹ ṣe nìyí. Orílẹ̀-èdè ṣé Nàìjíríà ò yẹ kó ní devices tí wọ́n máa lò láti lọ mú àwọn èèyàn yìí? Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ẹ má jẹ́ kí wọ́n kọ ọ̀rọ̀ ìjọba yín sí under blacklist of Nigeria. Nínú àwọn ààrẹ tó jáde pàápàá tó jáde láti ilẹ̀ Yorùbá, láti ilẹ̀ Yorùbá ẹ̀yin lẹ́lẹ́ẹ̀kejì lẹ́yìn Àrẹ̀mú Ọbásanjọ́ Olúṣẹ́gun. Ẹ̀yin lẹ máa kùn tó bọ́ bẹ̀. Kí ni wọ́n máa kọ nípa yín? Ẹ gbọ́ nǹkan táwọn èèyàn yìí sọ. Ṣé àwọn Mohammed Gúnmi àtàwọn asọmọgbé ẹ̀ ni wọ́n máa bá yín ṣèjọba àbí àwọn kọ́? Àbí ẹ nípinnu míì? Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa Professor Banji Akíntóyè wípé kórìíra Yorùbá ó dá dúró, kí Biafra ó wà lọ́tọ̀, káwọn àríwá kan ṣèjọba wọn lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ ti já gbìyànjú ká gbé pọ̀. Torí àwọn pásọ̀ ló ti dìde yìí ni wọ́n ti sọ̀rọ̀. Ẹ gbọ́ nǹkan tí wọ́n ti sọ. Kò sí ohun tó gbọ́. Kí la fẹ́ gbà níbi tá a wà yìí? Kí la fẹ́ máa dúró mú nínú ìlú tó jẹ́ pé amólè àfolè lẹ̀? Nígbà tá a mú apá olè tó gbé pọ́nfìtà, tó gbé magí tó jẹ́ pé ibi ló ń pa òun lọ ẹ̀wọ̀n. Ẹni tó jẹ́ ojúlówó ọ̀daràn tó pààyàn, tó jínigbé, tó gba ransom, lẹ́yìn tó pààyàn tán ó wá tọrọ pé àṣàgàfúrù láàyè ẹ dáríjì òun, wọn là dáríjì, àtúwá fi àkó sáàrin sójà, àkó sáàrin ọlọ́pàá. Ẹni tó wá gbé búrẹ́dì tó bẹ̀bẹ̀ pé ẹ dákun ebi ló pa wọn, à ń fún ní ẹ̀wọ̀n 14 years life imprisonment lórílẹ̀‐èdè tá a wà yìí. Àrọ̀nà wálé Oníkòyí ò sí ní ogun. Bẹ́ẹ̀ bá fi sí ìran Yorùbá lẹ̀, àní dákẹ́, àní ṣe kí ni, àní sinmi. Gbogbo ẹ̀yin Gúnmi, ẹ̀yin èèyàn ẹ wo bí bẹ́ẹ̀ bó ti wù kẹ́ ẹ pẹ́ tó, ojú oró ní lékè omi, òṣìbàtà ní lékè odò. Àwa la lékè yín. Ẹ bá mi kọ síbẹ̀ orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Ẹ gbọ́ kí la fẹ́ máa bá wọn ṣe? Àwọn ẹ̀yà tí ọ̀kọ̀ọ̀kan kílẹ̀ ọmọ àmọ́ láàyè láà tó jẹ́ pé òsínú tó hàn lè ṣe kí wọ́n torí pé wọ́n nílò owó. Ìran Yorùbá ò sí bẹ́ẹ̀. Àwa wò ní àwà náà wa, àá wò ní àá sì máa retí ọ̀la. Dẹ̀ kí la fi wá papọ̀? Yíbo tí wọ́n àwọn ọkọ̀ kí wọ́n fi ìyá àti bàbá àtẹbí wọn ṣòwò kan ti lè lówó. Yorùbá ò lè ṣe é. Fúlàní Haúsá tí wọn ò jó pé kíjà ìsìn ṣẹlẹ̀ kí wọ́n pọn ọmọ ìyá àwọn tí ọba ti bá wọn ṣẹ̀sìn. Yorùbá ò lè ṣe é. Ẹ dákun ní ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta gbogbo àdó àgbáyé èèwo lọ́jọ́ra wọn, àjọra wọn, jọra wa. Ẹjá pín lọ́gbọọgba, ẹjá pín lọ́tọ̀lọ́tọ̀, kólúkúlùkù kò lọ láyé ẹ̀.
ẹ ṣé mo dúpẹ́ o, ẹ dákun ẹ bá mi pín ètò yìí tó bá jẹ́ gbà àkọ́kọ́ bá ń subscribe sí channel yìí, dákun yọ̀wọ̀ gbòòrò wa lọ, ẹ kọ́mẹ̀ǹtì Yorùbá Nation ní kíákíá. Àfẹ́ Fúlàní nílùú wa lágbègbè wa, orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Freedom for Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ fún Adéyẹmọ ọmọ Ìgbòho ọmọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ní fírídọ́ọ̀mù kó mójútó ìran Yorùbá. Ẹ ṣé mo dúpẹ́, títí ìgbà míì ó dàbọ̀.